A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ẹgbẹẹgbẹ̀rún olùkọ́ fìdí-hẹ́ JTC lábẹ́ ìjọba ìpínlẹ̀ Jigawa ni ó ti gùnlé ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́ bí wọ́n ṣe fi èyí ba ìdánwò aptitude test tí State Universal Basic Education Board (SUBEB) ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìgbanisíṣẹ́ ẹgbẹ̀rún 6 olùkọ́. Alága àjọ SUBEB akàwé-gboyè Haruna Musa ni a gbọ́ wípé orí kó yọ lọ́wọ́ ikú nínú ọ̀kan nínú àwọn gbọ̀ngàn ìdánwò ní Federal University Dutse. Àwọn olùkọ́ yìí ni wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn lórí bí àwọn òṣìṣẹ́ ṣe gbèrò àti gbọ̀nà ẹ̀bùrú ṣe ìgbanisíṣẹ́ tako bí gómìnà Umaru Namadi ṣe àlàkalẹ̀ rẹ̀. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, aṣojú àwọn JTC Abbas Aujara sọ wípé 4,500 nínú wọn ni wọ́n ti gbà síṣẹ́ láti ọdún méjì sẹ́yìn. Láàárín ẹ̀ ni wọ́n ṣe oríṣi ìdánwò 5 pẹ̀lú ètò 3. Ó ní fún ọdún méjì ni àwọn ti ń kó ipa tiwọn fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Jigawa pẹ̀lú owó ẹ̀kọ́ owó àkàrà tí wọ́n ń san fún wọn. Oṣù tí ó kọjá ni gómìnà pàṣẹ wípé kí wọ́n sọ wọ́n di ojúlówó òṣìṣẹ́. Àwọn sì ti lọ fún gbogbo ìgbésẹ̀ tí ó yẹ, ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tí ó kọjá ni wọ́n ké sí wọn fún ìdánrawò mìíràn. Sí ìyàlẹ́nu ni wọ́n rí àwọn ojú tuntun tí kò bá wọn bẹ̀rẹ̀ láti ọdún méjì sẹ́yìn tí àwọn náà wá fún ìdánrawò. Èyí mú ìfura dání. Ó túmọ̀ sí wípé àwọn alákòóso yìí ní ọwọ́ kan ìkà nínú. Wọ́n wá ń ṣe àwáwí wípé gómìnà ti ní àlàkalẹ̀ òfin mìíràn fún ìgbanisíṣẹ́. Àwùjára ní àwọn ṣe àkíyèsí wípé àwọn kan fẹ́ gbẹ̀yìn gbẹbọjẹ́ kí wọ́n sì ba gbogbo èròǹgbà gómìnà àti gba ojúlówó olùkọ́ síṣẹ́ jẹ́ látàrí ìwà ìmọtara-ẹni nìkan tí wọ́n ń hù. Ìdí nìyí tí àwọn fi gbégi dí ìdánwò tòní. Abbas Aujara wá ké sí gómìnà kí ó ṣe ìwádìí kí ó sì gbé ìgbésẹ̀ tí ó bá tọ́ kí àwọn wọ̀nyí tó ba àlà rere rẹ̀ fún ìpínlẹ̀ jẹ́. Nígbà tí ó ń gba àwọn JTC yìí lálejò ní ilé ìjọba Dutse, olórí òṣìṣẹ́ Mustapha Kiyawa ṣèlérí láti jábọ̀ wọn fún gómìnà bí ó ti fi dá wọn lójú wípé ìdájọ́ òdodo yóò wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ ní ìlú Ìṣẹ́yìn, ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí bí iná ṣe ṣẹ́yọ ní ilé epo Nigerian National Petroleum Corporation (NNPC). Ìròyìn jábọ̀ wípé àgọ́ epo tí ó wà ní Ajípù ní ìlú Ìṣẹ́yìn gbaná láàrin aago 2 ọ̀sán àná tí èyí sì dá ìfòyà sílẹ̀ láàrin àwọn olùgbé agbègbè. Àwọn ọ̀dọ́ ládùúgbò gbárùkù ti àwọn panápaná láti kápá iná tí ó ń ràn mọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ilé tí ó súnmọ́ àgọ́ epo yìí fara kááṣá iná tí ó túbọ̀ mú ìbẹ̀rùbojo bá àwọn ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ṣe àlèélẹ̀ àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn 2, Baridabdo Igia àti Elvis Gordon láti agbègbè Kérékémbó ní ìjọba ìbílẹ̀ Kana, ìpínlẹ̀ Rivers, lórí ẹ̀sùn wípé wọ́n jí alága àná fún ìdàgbàsókè agbègbè CDC gbé, Praise Dakian, wọ́n sì rí mọ́lẹ̀ lóòyẹ̀. Nígbà tí ọwọ́ tó àwọn afurasí 2 yìí pẹ̀lú àwọn 15 mìíràn ní Kọmíṣánná Ọlọ́pàá Ọlátúnjí Dìísù sọ wípé àwọn afurasí pẹ̀lú àwọn ìyókù wọn rí alága CDC àná mọ́lẹ̀ lóòyẹ̀ lẹ́yìn tí wọ́n ti gba ẹgbẹ̀rún lọ́nà 200 náírà lára owó tí wọ́n béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀. Àwọn afurasí yìí jẹ́wọ́ wípé àwọn jẹ́ adarí ẹgbẹ́ òkùnkùn Iceland àti Degbam ní ìjọba ìbílẹ̀ Kana tí wọ́n sì ti ń da àdúgbò láàmú láti bíi ọdún 3 sẹ́yìn. Yàtọ̀ sí alága CDC àná tí wọ́n ṣekú pa, bákan náà ni wọ́n jẹ́wọ́ wípé àwọn ti pa ènìyàn 9 mìíràn láàrin ọdún 2021 sí 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí.
Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Edafẹ́ ti sọ wípé ó yẹ kí wọ́n ṣe ìwádìí orí kọ̀ọ̀kan tí kò bá lè ṣàlàyé orísun ọlá rẹ̀ kí wọ́n sì gbé wọn re ilé-ẹjọ́. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni agbẹnusọ ti sọ èyí lánàá nítorí ẹ̀sùn lórí ajínigbé, afiniṣètùtù owó àti jìbìtì orí ẹ̀rọ ti wọ́pọ̀ jù láyé òde òní. Edafẹ́ ní ó ṣeni láàánú wípé àwọn ará ìlú kò nífẹ̀ẹ́ sí kí wọ́n máa tọpinpin afurasí ọlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá ti sọ fún àwọn ikọ̀ ọlọ́pàá láti máa ṣe ohun tí ó tọ́, ṣùgbọ́n kí wọ́n má lo àǹfààní yìí fi máa gba owó lọ́wọ́ àwọn ará ìlú. Ẹnikẹ́ni tí wọ́n bá ti gbá mú tí kò lè ṣàlàyé ìsàlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n ṣe ìwádìí rẹ̀ kí wọ́n sì mú ojú rẹ̀ bá ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Iléeṣẹ́ ológun òfurufú NAF ti yọ ara wọn kúrò nínú ìkọlù pẹ̀lú ìdúgbàmù olóró sí abúlé kan ní ìpínlẹ̀ Kaduna. Ìkọlù sí abúlé Tundubiri ní ìjọba ìbílẹ̀ Igabi ni ó wáyé lálẹ́ àná níbi tí ọ̀pọ̀ ti di olóògbé tí ọ̀pọ̀ sì fi ara pa. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ adarí ẹ̀ka agbẹnusọ ológun Air Commodore Edward Gapwet ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìròyìn tí wọ́n ń gbé pò yí ẹnu wípé ọkọ̀ ológun ni ó ṣèèṣì pa aláìṣẹ̀ ará ìlú ní ìpínlẹ̀ Kaduna kì í ṣe òótọ́. Ó ní iléeṣẹ́ ológun òfurufú kò tíì ṣe ìkọlù kankan láti bíi wákàtí 24 sẹ́yìn láàrin Kaduna àti agbègbè rẹ̀. Bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ NAF nìkan kọ́ ni ó ń lo ohun ìjà yìí ní ẹkùn àríwá ìlà oòrùn Nàìjíríà. Ó ní ó ṣe pàtàkì kí wọ́n ṣe ìwádìí kí wọ́n tó gba ọ̀dọ̀ àwọn oníròyìn lọ, ṣùgbọ́n iléeṣẹ́ ológun orí ilẹ̀ ti gbà wípé àwọn ni àwọn ṣe ìkọlù tí ó yọrí sí ikú ọ̀pọ̀lọpọ̀ ará ìlú lálẹ́ ọjọ́ Àìkú. Wọ́n ní àwọn ń lé àwọn adàlúrú lọ ni àwọn ará abúlé yìí ṣe kòńgẹ́ aburú. Alákòóso kọmíṣánná fún mínísítírì ààbò abẹ́nú ní ìpínlẹ̀ Kaduna Samuel Arwan ni ó ṣe ìkéde yìí. Ó sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ tí ó wáyé lónìí. Ó ní nínú ìpàdé yìí ni wọ́n ti ṣàlàyé fún gómìnà ìpínlẹ̀ lórí ìkọlù tí ó wáyé lálẹ́ àná. Àwọn olórí àjọ aláàbò, olórí ẹ̀sìn Islam àti àwọn lọ́balọ́ba ni wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé tí igbákejì gómìnà Hadiza Zabuwa Balarabe darí. Bákan náà ni ẹnìkan láti abúlé Tundubiri náà sọ̀rọ̀ wípé àwọn wà níbi ìpéjọpọ̀ fún ayẹyẹ Mọ̀lúùd lálẹ́ àná nígbà tí ọkọ̀ òfurufú ju àdó olóró sáàrin wọn tí ó sì ṣekú pa ènìyàn tí ó lé ní 30. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Òṣìṣẹ́ ológun ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì, Corporal Anna Reuben àti Lance Corporal Ojolaide Esther ni wọ́n ti jáwé olúborí pẹ̀lú wúrà àti fàdákà nínú ìdíje ìjàkadì ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì tó ń lọ lọ́wọ́ lágbàáyé 36th World Military Wrestling Championship ní Azerbaijan. Adarí agbèfọ́ba lórí ìròyìn fún iléeṣẹ́ ológun Brigadier General Tukur Gusau ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde àti àwòrán lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lánàá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé, Corporal Anna Reuben fi ẹ̀yìn akẹgbẹ́ rẹ̀ láti orílẹ̀-èdè Italy gbolẹ̀ tí ó fi gba àmì wúrà nígbà tí Corporal Ojolaide Esther gba àmì fàdákà. Wọ́n ní èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí iléeṣẹ́ ológun gba àmì wúrà láti ìgbà tí wọ́n ti ń kópa nínú ìdíje CISM World Wrestling Championship. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé akọ́nimọ̀ọ́gbá ọ̀gágun Emmanuel Onumajuru tí ó ṣaṣojú ológun agbèfọ́ba Christopher Musa àti adarí eré ìdárayá Air Vice Marshal Abidemi Marquis ni wọ́n wà níkàlẹ̀ láti fojú ba àṣeyọrí ìdíje yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Abdulrasheed Ọpẹ́yẹmí tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ olórin tàkasúfèé Ọládipúpọ̀ Ọládìméjì tí gbogbo ènìyàn mọ̀ sí Ọládìps ti sọ wípé Ọládìps tí iléeṣẹ́ rẹ̀ kéde láìpẹ́ yìí wípé ó kú ní tòótọ́ fún ọjọ́ 3 kí ó tó sọjí sáyé padà.
ọjọ́ 14 oṣù kọkànlá ni ìròyìn jẹ jáde wípé olórin tàkasúfèé yìí ti di olóògbé lẹ́yìn tí ó ṣe àìsàn fún ọdún méjì, ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ni Abdulrasheed ti tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ iléeṣẹ́ orin Disciples Music tí Ọládìpsì wípé lóòótọ́ ni Ọládìpsì kú fún ọjọ́ mẹ́ta kí ó tó sọjí padà. Ó ní òun kò mọ bí òun ṣe fẹ́ ṣàlàyé nítorí alákòóso Ọládìpsì tí ó ní àǹfààní sí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ni kò ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ dáadáa. Ó ní àwọn rò wípé Ọládìpsì ti kú ni bí ó ti jẹ́ wípé kò mí títí di ọjọ́ kẹta kí wọ́n tó sọ ọ́ jí. Àsìkò yìí ni alámòójútó rẹ̀ fi kéde wípé ó ti dolóògbé. Ó ní òun tìkára òun gan-an kò rí i bá sọ̀rọ̀ títí di ẹ̀yìn ọjọ́ kẹta. Nígbà tí wọ́n béèrè ibi tí Ọládìpsì wà fún ọjọ́ mẹ́ta, ó ní ó wà pẹ̀lú àwọn ẹbí rẹ̀. Ó ní láti ìgbà náà ni wọ́n ti jáwé gbélé-ẹ̀ fún alákòóso iṣẹ́ Ọládìpsì tí kò dárúkọ rẹ̀. Abdulrasheed tẹ̀síwájú wípé láìpẹ́ Ọládìpsì yóò jáde wá láti wá tàn mọ́lẹ̀ sí gbogbo ohun tí ó ṣókùnkùn lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.